Orí ọmú rẹ̀ ṣẹ̀rí pó dúdú iṣẹ́ oko ní jànmọ́ o. Iṣẹ́ oko ní ẹ̀yin èèyàn o. Iṣẹ́ oko ní jànmọ́ o. Orí ọmú rẹ̀ ṣẹ̀rí pó mi dán iṣẹ́ oko ní jànmọ́ o. Iṣẹ́ oko ní ọ̀rẹ́ mi. Iṣẹ́ oko ní ẹ̀yin èèyàn. Orí ọmú rẹ̀ ṣẹ̀rí pó dúdú iṣẹ́ oko ní jànmọ́ o. Iṣẹ́ oko ní ẹ̀yin èèyàn o. Iṣẹ́ oko ní ẹ̀yin èèyàn o. Ṣé bí mo ti sùn ní ìṣe ìrọ̀lẹ́ yìí ni mo bá jí ni mo bá rí fídíò ìtàn èèyàn ránṣẹ́ mi. Mo sáà ń wò pé ẹ̀ àgbà mi ni àbí máa ń lálàá ni. Bí sẹ́ǹsì ká ń láàánú mo bá re orí Yomi Amzat live pé kí n re wo live stream gan torí èèyàn gé wọ́n ti gé lẹ́jẹ̀wọ̀n. Mo bá wò débi tí mo bẹ̀rẹ̀ tó ti ní ohun ọmọ ìyá òun rí mọ́ tó ti di sóònù ìyá rẹ̀ tó ló ti lọ ibì kan ó ti lóun yìí sọmọ òun mọ́ náà ìṣe ìyá òun. Ìyàwó ní ó ti dè mọ́lẹ̀ ni ó ti so oògùn sí kò sóògùn kankan iṣẹ́ oko ni. Oko ló yí mọ́ ń lórí oko lágbára gan. Àmọ́ tí ọ̀jẹ̀ káànú rí ó ṣe mí ni pé ibi tó mórí léhùn ibi tó jìnnà ni. Ńgbọ̀ bá yá àwọn oko òun ó sú ọ. Ìwọ ọgbọ́n ó sú ọkùnrin òun. Ojú ẹ máa wá là. Ẹyin odò tó bá gbàgbé orísun ṣe bí mọ́ gbẹ́dànù ni kò sí spiritual kankan lórí ọ̀rọ̀ ọmọ eléyìí. Sọ máa nu. Ẹ dákun. Oko ni kò sí pọ́ndé mọ́lẹ̀. Ṣẹ́ẹ̀sì rí màáhùn bó ṣe rí hùn. Àwọn tí wọ́n bá rí báwọn oko wọn máa ń gùn. Ọ máa gùn bí odò yán ni. Oko lọ́wọ́nú ọpọlọ ọmọ òun kò sí spiritual problem kankan. Iṣẹ́ oko ni mo kọ́kọ́ sọ wájú pé iṣẹ́ oko ní jànmọ́ o. Iṣẹ́ oko ní ẹ̀yin èèyàn o. Iṣẹ́ oko ni. Gbogbo obìnrin tó bá ti bẹ̀rẹ̀ oko dídó at a very early stage in life problem sì máa ń fànú. Wọ́n máa rí gbogbo àgbàlagbà bí esin bí bíntín báyìí lágbàlagbà ọmọ ọjọ́ lójú wọn. Torí gbogbo àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ti máa ṣe ní wọ́n ti ń ṣe. Èyí ìwé wọn ò ní lè mójútó. Èyí iṣẹ́ wọn ò ní lè kọ́ṣẹ́ parí. Bí wọ́n bá kọ́ṣẹ́ wọn ò ní fírí. Bí wọ́n bá lè súkù wọn ò ní tẹ́lì wọn ò ní páàsì. Olórí kò nídìí ni. Oko ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní èdè mọ́lẹ̀ kó tí rílẹ̀ kó ṣe oko iṣẹ́ oko ní ń dáhùn lára ọmọ Favour. Ẹ rí pé ọmọ nkéré oko ni. Iṣẹ́ oko ní ń dáhùn lọ́pọlọ rẹ̀. Níjọ́ tí ó bá sunkún àtòkèrè lójú jíjìn tí mẹ́kún sun ni. Torí yọ́ ọmọ sunkún nǹkan ọ̀rọ̀ yàrá tí ò ní rẹ́ ni wí fún. Àbí òye abáyé náà sìn. Ẹni tí ó bá ti wo program ọmọ ìkórè wo kéèyàn ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé olúwa rẹ̀ ọ̀rẹ́ ni tọ́ ni o. Ọmọ èyí ò ní ẹ̀kọ́ rárá. Àìtún wá lẹ́kọ̀ọ́ tún wá lùpọ̀ mọ́ bí ìyá rẹ̀ ṣe kẹ̀yìn wọn sàn ẹbí bàbá wọn. Wọ́n ní ó pọ́n ní wọn ìlòjú 50 years lọ tí wọ́n fi máa ń kúran bàbá wọn. Bó ṣe dẹ̀yìn wọn kan nù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ palẹ̀ ọmọ kúrò lọ́dún àwọn bàbá wọn. Tẹ́ ẹ rò pé ẹ lè dá ṣe. There is a space. There will definitely be a vacuum. Níbi tó yẹ kí bàbá feel tó máa ṣòfò. Bí bàbá ẹ̀ bá tiẹ̀ ti kú sàn ẹbí bàbá tí wọ́n ti kú tán lé bá wọn èkú tán bẹ́ẹ̀. Ṣé ń bọ́ yẹ kẹ́ ẹ mú ọmọ ẹbí. Ńgbé èèyàn bá ti wá rò pé èèyàn lè dá ṣe wàhálà ni. Ẹ̀rí yìí máa náà bó náà ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú audacity. Ṣé bí àyín ìlàjò kò sí. Tọ́mọ Yorùbá kan fọ́mọ Yíbò lóyún àgídìgbò ń bẹ náà ni wọ́n ti sọ̀rọ̀ ńjọ́ náà. Ó ní bí ó bá sanwó orí òun sọ́ọ̀nì èmù òun tàn mọ́ wọn mọ̀ jẹ́ lọ́nu ọmọ òun ò lè jẹ́ sọ́ọ̀nì èmù ẹ̀ rárá. Ìwọ wá móríre lé Yíbò oore ìdókòfò ń bẹ. Ọwá ń sẹnu fàtàfàtà sí ìyà tó bí ọ. Mo béèrè wò. Ṣé bí ìmọ̀ rẹ̀ ọ̀bá tiẹ̀ mọ̀ ń ṣe sẹ́nu tiẹ̀ lọ́tọ́ sí. Ọmọ tó ní bàbá àwọn ọ̀la ní ṣe ń bẹ́nu ẹ̀ ló náà wà hùn. Mo kàn wá wo gbogbo ara ọmọ ọ̀hún mo wo bí tí ìyọ̀ jẹ́ láàrẹ̀ mo rí wípé kò lè rárá gba ìyà gan too much. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́rì pé ọmọ òun ó ṣe deliverance yín ò ní ìdí deliverance. Iṣẹ́ oko ni kò sí spiritual kankan nínú ìṣòro ọmọ Favour. Oko ní ṣíṣí òdì lọ́pọ̀lọ́ ẹ̀. Ṣé ẹ rí oko
ẹni tí ó bá tí wà mature tó bẹ̀rẹ̀ sí ń lọ dóko problem ni torí ẹ̀ ní wọ́n ṣe máa ń sọ fún wa pé ká máa reserve oko bí ìgbà bá dàgbà dìgbà bá lọ́kọ oko lè yí ẹlòmíì lérí tó pé tó bá rí mọ̀ rẹ̀ yóò lóun ọ̀dà mọ̀ òun mọ̀mọ́ yóò lóun ọ̀dà bá òun mọ̀mọ́ iṣẹ́ oko ni ẹ tọ́jú ọmọ yín ẹ má jọ ọmọ yín ọ̀làjú sóko láti ìgbà kékeré ìmọ̀ yíyan lórí ni ọmọ tí wọ́n léèwé despite pé bá rẹ̀ ti kú wọ́n sì rán léèwé gíga òmùra okú òǹbẹ ọ̀tẹ̀lé oko lọ ọ wá ń sọ fún mọ́ rẹ pé kì í ṣe mọ́ rẹ mọ́ ṣe lórí oko tí ó sùn ọkùnrin bóríire ọ̀bà pé gan ni ọ̀fẹ́ rú ẹ toró ti mọ̀ pé òun ló ń bà wí òun náà bàjẹ́ ọ̀rà ó ṣèdín ṣé ńlẹ̀ yíbò wọn tí wọ́n ti wá ṣé bí wọ́n ti fẹ́ bin níbi ọ̀dọ̀ wọn nu òun ò pè ọ́n yàwó ìwọ ń pè lọ́kọ tiẹ̀ kí ni tiẹ̀ mọ́ sẹ́yìn ọmọ kéékèèké ìgàn tí tẹ̀ ń kanjú ilé ọkọ tẹ̀ ń kanjú ilé ẹ̀ lọ́wọ́ bọ́n àgbààgbà léèrè náà tí wọ́n ti pẹ́ nílé ọkọ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ilé ọkọ fún ìrẹ́ ti pé 20 ń jọ lójú ju ẹ̀ẹ́jọ lọ kí lọ́mọ tí ń jẹ́ lé ọkọ husband rẹ̀ kí ló fẹ́ fi husband ṣe at this stage of your life oko ní control rẹ̀ orí rẹ̀ máa pé bí alájọ Sómólú tó ta mọ́tò tó fowó rẹ̀ tẹ́ra kẹ̀kẹ́ borí rẹ̀ ṣe máa pé nu so gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé deliverance ọmọ yẹn ò ní ìdí deliverance kò sóògùn kankan tí màá yẹn ṣe fún oko ni oko yẹn wá wọnú ayé ẹ̀ lọ oko yẹn mo sọ fún pọ́n tán bá rí bí ìmáhùn oko wọn máa ń gùn tẹ́ bá ti study structure wọn ẹ ti mọ̀ so oko yẹn ó wá wọnú ẹ̀ lọ débi pé ó lọ ń kan ọpọlọ ẹ̀ ṣe mọ̀ pé àwọn oko kan wà tó máa wọnú ayé obìnrin tó máa dé ọ̀fun rẹ̀ tó máa àwọn womb shifter bu eléyìí kan ló yẹ ṣe womb shifter brain shifter oko ni èyí tí favour yìí tí ọ̀sà àgbákò àwọn oko tí máa ń shift ọpọlọ so ọpọlọ yẹn wá shift ó wá sún sẹ́yìn ó tweet àwọn frontal lobe yẹn ó face back ìyà ni máa ń reset irú ọpọlọ rú àwọn nígbà tó wọ́ ìyà bá tẹ̀ ó lóyún lọ́mọ oṣù mẹ́fà ẹni tí ò níṣẹ́ lọ so o rò pé ìyún ní ọ̀wà àdúró tí ọmọ tọ́jú ẹ̀ tí Jésù ó fi dé ìwọ tó o ti sọ lẹ́nu tó o ṣàpò ìyàkọ̀ so bó ti jẹ́nu ó ń yà ní ọ̀jẹ̀ gbogbo ẹ̀tàn kò sí pé ó ń yà ní ọ̀jẹ̀ ntójú mọ̀ ní ìsìn tó bá jẹ́ ntójú kékeré tó kù ta ní ọ̀bà jẹ́ ó ń yà ní ọ̀jẹ̀ gbogbo ọ̀tàn iṣẹ́ oko ló mú ọ̀hún ń gbọ́ ọ̀bá yá tó o bá japoró nǹkan ọ̀wà àmúyá ń lójú páálí bẹ́ẹ̀ ni lójú páálí ló ti máa mú yà bó ti rí nù so iṣẹ́ oko ni kò sí àní-àní.